Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa. Ẹ mọ̀ pé tí n bá ti dé báyìí, ẹ ti mọ̀ pé kò sórí ètò méje. Wákàtí àwọn wòlíì, àkókò àwọn wòlíì àti àsọtẹ́lẹ̀, òun náà la wà níbẹ̀. Lónìí, kí la fẹ́ gbé yẹ̀wò? Ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin abiyamọ, ẹ bọ́ bí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ọmọ yín kó di ọmọ ológo kó sì má kó ṣáájú ògo ẹ̀. Ẹ bọ́ bí ẹ wá gbọ́ àwọn àṣírí tó rọ̀ mọ́ ikú ọ̀dọ́. Ẹ gbọ́, the secret behind the youngster death. Ẹ gbọ́, tọ́rọ̀ mọ́ ikú àwọn ọ̀dọ́ ìràwọ̀ kéékèèké, ikú tó àṣírí tó wà ń bẹ̀. Lónìí, wòlíì tá ń gbà lálejò lórí ètò lónìí, bàbá yìí tú pẹpẹ lórí ọ̀rọ̀ ìdí tí àwọn ọ̀dọ́ fi ń kú. Kí ló fà á tó jẹ́ pé ìràwọ̀ wọn nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ni wọn kì í kú lásìkò náà, ṣùgbọ́n tí ògo wọn bá ti búyọ táwọn èèyàn mọ̀ wọ́n ni wọ́n máa ń kú. Ní ẹ̀yìn ikú wọn wá rèé, ògo yẹn wà á túbọ̀ búyọ. A sọ̀rọ̀ nípa Mohbad, ìpọ́dún mélòó, aṣọ Sisi Quadri, kọ̀pẹ́ kò jìnnà, Mukaila Ṣẹ́wẹ́lẹ́, àwọn èyí tó hàn sáwa nìyẹn. Láìpẹ́ yìí, ọ̀dọ́mọkùnrin adárìn òṣónú yìí, Sanku, òun náà tún fò ṣánlẹ̀ ó kú. Ṣé agbára kan ní pa àwọn ọmọ yìí àbí àtọ́fà wọn? Ìjẹ́rú ẹ̀ ti ṣẹlẹ̀ rí àbí ò tí ì ṣẹlẹ̀ rí nínú ìran kan nínú Bíbélì? Kí sì ni wọ́n ṣe sí? Kí làwọn òbí ṣe? Ìgbésẹ̀ wo làwọn ọ̀dọ́ yìí gbé tó fi di pé wọ́n dẹ́kun ikú òjijì láàrin àwọn ìràwọ̀ ògo? Ẹ gbọ́ ọmọ Yorùbá, gbogbo abiyamọ ayé pátápátá tó fẹ́ bímọ yè tí ó sì jèrè ọmọ, gbogbo ọ̀dọ́ tó bá ti rí fídíò yìí, jọ̀ọ́ mo bẹ̀ ọ́, mo rọ̀ ẹ́, bá mi sẹ́ǹdì ẹ̀ sẹ́lòmíì. Gbọ́ nǹkan tí bàbá yìí sọ dáadáa. Ẹ gbọ́ àwọn àṣírí pẹ̀lú àwọn àṣírí ọ̀nà tó lè gbà gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí wọn náà ò fi ní lùgbàdì táwọn ará àṣáájú lù. Torí pé ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yẹn nìyẹn, ẹ máa pè é lẹ́sẹ̀kẹsẹ̀. Torí wípé Yorùbá bọ̀ wọ́n ní àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní jè sọ́fìn. Bẹ́ẹ̀ ni, fúdìí èyí, Prophet Tèmítọ́pẹ́ Solomon, bàbá yìí la gbà lálejò lórí ètò lónìí. Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún gbogbo àwọn ọ̀dọ́ yòókù tó kù pé àní kúkú òjijì. Kí wàá lọ̀nà àbáyọ? Kí ló gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí ọ̀dọ́? Gẹ́gẹ́ bí àwa òbí pẹ̀lú, kí la gbọ́dọ̀ kíyèsí nínú àwọn ògo wẹrẹ wa? Àtọ̀nà àbáyọ àti àṣírí pé àwa ò ní bá wọn kókó. Ẹ má jẹ́ gbà yín lásìkò lọ títí mọ́. Ẹ jẹ́ gbé yín tààrà lọ sọ́dọ̀ bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon, kí bàbá ó tún pẹpẹ ẹ̀rọ láì fọ̀rọ̀gùn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé, ẹ máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ mọ̀ pọ̀rọ̀ bàbá yìí kọ̀ǹfàmù ni, àpá àti wèrè. Ẹ má fi dágunlá o bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, kí wọ́n gbàdúrà, kí wọ́n bá ẹfẹ̀ mi ṣọ́dà, kí wọ́n sì sọ pé báyìí ni kò ti ṣe. Ẹ wo, ìní lè dúró mọ́. Hallelujah. Mo fi yín lé oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ara tààràtà ó di ọ̀dọ̀ bàbá wa. Bàbá, ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Àmín. Ó pàṣẹ lórúkọ Jésù, ò ní fojú sunkún ọmọ. Àmín. Ayé ò ní dá ẹ lóró, wọn ní fipò ọmọ dá ẹ lóró. Àmín. Ó pàṣẹ gbogbo abiyamọ tó ń wò mí rí àmì ṣe nígbà mẹ́ta, ò ní di àgbọn alẹ́. Ó ní bẹ́ẹ̀, Jésù Olúwa wà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ṣé ẹ ti rí? Mo máa ń sọ fún yín pé tá a bá ti rí ọmọọba Àrẹwà Dàsákì, àwọn náà tún wá jẹ́ wòlíì, wọ́n tún wá jẹ́ ọ̀dọ́ bí irú wa báyìí. Ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹ ní ewúrẹ́ ajá àwòyé ló mọ ehoro òwòyé lé. Bàbá, pàápàá jùlọ nírú àsìkò tá a wà yìí, ariwo ikú ọ̀dọ́ lọ́tún lósì là ń gbọ́. Ẹ dákun sà, ìbéèrè ọ̀hún ni wípé kí ló fà á, àti wípé ẹjá tẹ̀ kọ́kọ́ dáhùn
irú ìbéèrè yẹn náà ká tó bọ́ sí mi. Ẹ dákun ẹ gbọ́, ìjẹ́rú nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ rí níbì kan káwọn ọ̀dọ́ kan ṣàdédé máa kú, fún àpẹẹrẹ àwọn ọmọkùnrin tí wọ́n ń pè ní Síkírù àbí nǹkan tó pè ní Sanku, tó ń ṣe kọ́mẹ́dì tó jẹ́ pé òkú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní buyọ̀, tó ṣàdédé tó fò sánlẹ̀ tó kú. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ orí àwọn kan tó ń sọ pé àwọn ọ̀dọ́ yẹn wọ́n ṣoògùn ni, wọ́n ṣe ni, wọ́n sáré ọ̀la ni. Nítòótọ́ àwọn kan wà tí wọ́n ń sáré ọ̀la bẹ́ẹ̀, tí wọ́n ń sáré pé káwọn lókìkí, káwọn lówó, tí wọ́n rìn ní ọ̀nà tí ò yẹ kí wọ́n rìn, tó dẹ̀ jẹ́ wípé ó mú ìpalára wá. Ṣùgbọ́n a máa wá jẹ́ òpè àti òmùgọ̀ tí a bá rò pé gbogbo ọ̀dọ́ tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí torí wípé wọ́n sáré òkìkí, wọ́n sáré owó, wọ́n rìn lọ́nà tí ò yẹ kán rìn náà fún kú. Ṣé àárín èyí tó yẹ wípé kò rìn lọ́nà yẹn tó yẹ pé Ọlọ́run gangan fúnra rẹ̀ ló gbé dìde tí ikú dẹ̀ pa? Ṣé rí ohun tó wà ń bẹ nìyí. Àkọ́kọ́, àkíyèsára pọ̀ fún àwọn ọ̀dọ́ bíi tèmi báyìí. Àkíyèsára ó kọ́ gidigidi. And then adẹ̀wà ni mo fẹ́ kọ́kọ́ sọ kankan fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi. A wà ní àkókò tí Ọlọ́run fúnra rẹ̀ pinnu láti gbé ọ̀dọ́ dìde nínú iṣẹ́ ìránṣẹ́ o, entertainment o, and everywhere. Ọlọ́run fẹ́ gbé ọ̀dọ́ dìde. Àkókò ọ̀dọ́ la wà. So tí ọ̀dọ́ kan bá ń dìde, ìwọ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣáà ti dìde tiẹ̀ ni wípé òkùnkùn ni, wọ́n ṣe kinní kan ni, wọ́n ṣe kinní kan ni, wọ́n rìn lọ́nà tí ò tọ́ ni, mú yẹ kó lọ́kàn kó ṣe gbogbo wọn ló ń ṣe, kò ń ṣe. Now àwọn ọ̀dọ́ yìí Bíbélì sọ pé ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀. Bẹ́ẹ̀ni. Isaiah chapter 40:28 sísàlẹ̀. So àwọn ọ̀dọ́ yìí ò kíyèsára. Ẹlòmíì wà nù wọn tó yẹ wípé ìdílé tó ti jáde ègún kan wà ń bẹ, ìpè kan wà ń bẹ. Ẹnikẹ́ni tí ó bá dìde ńlẹ̀ yìí ikú kó pa. Kò dẹ̀ tí ì bá ègún yẹn jìjàkadì. Kó ṣẹ́gun ẹ̀. Kò correct sir. Kò ṣẹ́gun ègún yẹn. Òun kàn sáré ọ̀la pé jẹ́ tètè mékì ẹ̀, jẹ́ hustle o, jẹ́ lówó lọ́wọ́. Hustle nìkan ló ṣe. Ògo dẹ̀ wà lára ẹ̀, Ọlọ́run bùkún hustle ẹ̀. Ló bá dẹ̀ dìde. Ṣùgbọ́n ègún yẹn wà bẹ́ẹ̀. Ẹnìkan ti lè gbé bàbá èrè pé ní ilé lágbájá o, ilé tàmẹ̀dò yìí o, a gbọ́dọ̀ rí ológo kankan kó dìde. Èyí tó bá pinnu láti dìde kò gbọ́dọ̀ tú ọjọ́. Wọ́n lè dàgbà ṣùgbọ́n wọn lè rí ògo lò. Ègún yẹn ló ọmọ mi inú ègún yẹn ló gbà jáde. Ọ̀dọ́ nísìn àti rí ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó ń tan ọ̀dọ́ jẹ. A sọ fún ọ̀dọ́ pé kò nídìí àdúrà. A sọ fún ọ̀dọ́ pé kò nídìí ìgbésẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé bọ́n ṣe ń hustle, èyí tó ń hustle nù, àwọn tó ń hustle ni mò ń bá wí o. Kò ń ṣe àwọn tó ń ṣiṣẹ́ kíṣẹ́ o, tó ń wá owó síbi tí ò yẹ kán wá sí o. Àwọn tó ń hustle tí wọ́n ṣe nínú ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò gbàdúrà. Àwọn òye tó yẹ ká mọ̀ lọ́dọ̀ àwọn àgbà wọn ò mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí ó ti wò pé ẹnu àgbà ń rùn. Mo dẹ̀ fẹ́ kí ó yé ẹlòmíì wípé nílé yín ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọ̀dọ́. Bèrè history. Ó ní ìdílé mi tí wọn kì í pé 50. Kí bèrè lọ́wọ́ bàbá ẹ̀ kí ló dé tán ṣe ń dàgbà lé. Lágbájá kú, lágbájá kú. Ibẹ̀ yẹn ni wàá fi mọ̀ pé ojú ogun ló wà. Wàá lè fi dojúkọ ohun tó yẹ kó o dojúkọ. Nítòótọ́ Psalm 91 fi hàn pé ẹ̀mí gígùn àti àlàáfíà lòun ò fi tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ kò rí bẹ́ẹ̀ fún ọ̀dọ́ mọ́. Ìdí ni wípé a ti sọ ìpìlẹ̀ nù. And then ara nǹkan mi tó tún dákún òṣòro ọ̀dọ́ ni wípé ààbò ọlá fún àgbà. Ààbò ọlá fàgbà. Bẹ́ẹ̀ ẹni tó bá bọ ọlá fún àgbà ló máa tọ́jọ́. Ṣé ẹni tó wo bàbá mi tó ní irun funfun lórí tó ń kẹ́gbẹ́ kò lè tó
ṣé wà pẹ̀lú mi sà. mo ń gbọ́ yín bàbá. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ kó ń ṣe gbogbo àgbàlagbà lálẹ́ yọ sùtì sí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn kàn torí pé owó tọkọ̀ dédé rí yẹn wọn ní owó tọmọdé bá rí àkàrà ló fi ń jẹ wọn kàn fi kọ́kọ́ jayé gbogbo wọn wá máa ti bẹ̀ kọsẹ̀ káàkiri. ìdí nìyẹn tó fi jẹ́ pé abiyamọ gbọ́dọ̀ kọ́ ọmọ ẹ̀ láti ilé kó fi ọ̀nà Ọlọ́run hàn kó má lọ kọsẹ̀ níbi tí ò yẹ kó ti kọsẹ̀. So àwọn òye yìí ni òye ọ̀dọ́ wọn kàn wò pé gbà tówó ti dé kò síbi tá a lè tẹ̀ kó ṣe gbogbo ilẹ̀ lèèyàn tẹ̀ jàùjàù. So ìdí nìyẹn kó má dẹ̀ yà wá lẹ́nu á sì máa gbọ́ irú ẹ̀. kí má tán wá. a sì máa gbọ́. ìdí tá a fi máa gbọ́ ni wípé tí ọ̀dọ́ ò bá ti ṣàtúnṣe. a gbọ́dọ̀ ṣàtúnṣe. Number 1, ibi tó ń lọ tí wọ́n kàn gba owó ọwọ́ ẹ̀ tọ́ntàn ẹ̀ pé kò sí eégún ìdílé. Grandpa ẹ̀ rántí ikú tó pa wọ́n o, stroke ló pa wọ́n at the age of 55 wọ́gùn ògbọ́júmọ́ o. Bàbá ẹ̀ nísìn tuntun ní stroke ó dẹ̀ rò pé lásán ni ó ń bọ̀ nìyẹn. Ìyẹn ti di àìsàn ìgún ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó ṣíwájú ẹ̀ tí àgbórúkọ wọn tí wọn rógo lò tí wọn ní ògo ni nǹkan kan ló dá wọn dúró. So ìwọ tí ògo wá wà lára ẹ tó ògo ẹ tètè búyọ o nílò láti sá eré tó yẹ kó o sá fún ẹ̀mí gígùn. And then mo fẹ́ sọ fún abiyamọ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ lónìí wọ́n jẹ́ careless parents. Òbí tí ò bìkítà, òbí tí ò kàǹkan sí, òbí tí ò bá kàǹkan sí iná ayé àjò, iná ọmọ àjò. Òbí gbọ́dọ̀ ka nǹkan sí, òbí gbọ́dọ̀ bìkítà. Orí pọ́mọ ẹ̀ dìde gẹ́gẹ́ bí òbí ó gbọ́dọ̀ ṣúgbẹ̀ ó gbọ́dọ̀ sáré kó o rí wípé bó ṣe ń pọ́mọ yẹn ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ń sáré pé kó o ṣáà máa mẹ́kọ̀ọ́ owó sí bá a sáré ẹ̀mí gígùn àtàlàáfíà. Ọlọ́run ló fi fún yàn ṣùgbọ́n ìwọ náà ní gbìyànjú tó ṣe gẹ́gẹ́ bí òbí lórí ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni òbí gan ti sọnù bàtẹ́ pé àwọn ibi tá à ń lọ gan kò nítumọ̀. So àwọn tó fà nìyẹn. So tí àwọn òbí àtọ̀dọ́ náà bá ṣàkíyèsí àwọn kìíní àtẹ̀síwájú kò dẹ́ ń ṣe pé ìfẹ́ Ọlọ́run mo fẹ́ káwọn mọ̀ pé kò ń ṣe ìfẹ́ Ọlọ́run kò ń ṣètò Ọlọ́run ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣàkitiyan má kàn sáré ọ̀la nìkan sáré ẹ̀mí gígùn àti àlàáfíà rìn bó ṣe yẹ kó rìn bó ṣe jẹ́ nìyẹn. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ̀yin olólùfẹ́ wa o bàbá ti yànnà náà báyìí pé tó ikú ọ̀dọ́ ó ní bó ṣe jẹ́ ègún ìdílé bẹ́ẹ̀nbẹ́ èpè ìdílé àti èpè ìran. Ẹ dákun sà bàbá tí a bá wá rẹ́ni tó lè pè yín lórí nínú àwọn ọ̀dọ́ yìí pàápàá jùlọ yá mọ̀ pé àwọn àgbà ní ikú kan ò ní pààyàn àgbà ká má rí fìrí nínú àwọn ọ̀dọ́ bóyá àwọn tó ń sáré káàkiri àwọn kan tẹ̀ nítorí pé yahoo ni wọ́n ń ṣe ẹ́ gbọ́. Yahoo ti pọ̀ náà. irú Sanku yìí ò ń ṣe yahoo kọ́mẹ́dì ló ń ṣe. So mo ti yànnà náà mo ń ṣe pé gbogbo wọn tí wọ́n dìde náà ló fi yahoo dìde. ẹ wo orú Mukala Ṣẹ́wẹ́lẹ́ láti bí ká máa ta egbògi ló ti dìde. Ẹ wo orú Sisi Quadri. So ọ̀dọ́ ni gbogbo àwọn èèyàn yìí tí wọ́n kò láyé. Ohun tó wà ń bẹ̀ kò ń ṣe pé bóyá kínní ṣẹ́rí ohun tó wà ń bẹ̀ ni mo ti yànnà náà yẹn wípé káwọn èèyàn gbé gbèsè ó ní gbèsè tá à ń gbé wọ́n tó bá dẹ̀ fẹ́ kẹ́mi ẹ̀ gùn o gbúdọ̀ mọ bí wọ́n ṣe ń gbàgbà jẹun. O gbúdọ̀ kọ́ bí èèyàn ṣe ń yájú ságbà. Sẹ́rí òye pọ̀ lára àwọn àgbà yìí tó yẹ pé àwọn ọ̀dọ́ kan fojú tanù. Tí ó dẹ̀ jẹ́ wípé tá a bá padà sí ewu ń bọ̀ kékeré lè ta tí. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn and then kó tó di pé àwọn kìíní yẹn ṣẹlẹ̀ ọ̀dọ́ náà ò lákàsí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti kọjá wọn ti kú ni o. Wọ́n ti máa lálàá tó lágbára ṣùgbọ́n aláwọ̀ wòlíì ta sọ pé aláwọ̀ nítumọ̀ gbàgbé ẹ̀. Ohun tó ti lọ ni.
àníwò àbùnàṣọ náà ta ni kò sí nǹkan tó kẹ́ńpà látò ńlá èèyàn ńlá làkú wọ́n la màmá òun lórí ó la lẹ́ẹ̀kíní ó la lẹ́ẹ̀kejì ó la lẹ́ẹ̀kẹta ẹ̀jẹ̀ sọ pé kó gbàgbé ẹ̀ nígbà tó bá débojì á sunkún kíkorò ṣùgbọ́n kò sátúnṣe mọ́. kò ní sátúnṣe mọ́. sẹ́ni ara tó dóòkà sí àláwà ń bẹ̀ because ọlọ́run wa ìjẹ́ ọlọ́run aláàánú gbogbo àlá tó ń lá yẹn torí wípé àlá ìlẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó mú fòyà dání ohun tó yẹ kó o pe wòlíì lé lórí ni ẹlòmíì wọ́n ti kọ́ wọn tọ́jú wọn pé ó nídìí wòlíì ìdí tí bí ṣe ṣẹlẹ̀ nìyẹn ó nílò sẹ́rí ó wà nù bíbélì iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìlá out of apostle 12 nígbà tí wọ́n kọ́kọ́ mú James tán padà nù ìjọ bẹ̀rẹ̀ àdúrà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé Pétérù gbúdọ̀ jáde o wọn ò gbúdọ̀ tún pa ilé mọ́ wa lọ́wọ́ o wọn ò gbúdọ̀ pa Pétérù o òun ni Pétérù fi jáde o ká ní pé ìjọ gbàdúrà ni wọ́n á pa o yóò lọ ẹlòmíà ní kí ló ń gbé èèyàn sí láti bá ìgbàdúrà wọ́n ti kọ́ wọn tọ́jú wọn pé ọmọ yèrè kìrìsìtẹ́nì ni ẹ́ o lè dá gbàdúrà o lè dá wó lulẹ̀ o lè dá ṣe o kò sí onídìí wòlíì kankan kó má yà lẹ́nu pé ẹni tó ń kọ́ ẹ gbọ́ òtítọ́ mò ń sọ fún ẹ ó ní wòlíì tó ń pè. bẹ́ẹ̀ni. so àwọn kankan wà nítorí pé wọ́n gbúdọ̀ ìfọwọ́sowọ́pọ̀ àdúrà gbúdọ̀ wà lórí ẹ láti bá ẹ rè dànù láti bá ẹ mú kúrò and then ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí wọ́n ń béèrè ìtọ́ni a máa pariwo Dáfídì ẹ wo Dáfídì kó tó lọ sí ojú ogun kankan a béèrè lọ́wọ́ Olúwa ṣé màá borí ṣé kí n lọ ṣé màá kẹ́rù wálé ṣùgbọ́n ọ̀dọ́ lónìí gbogbo tá a bá fẹ́ ṣe a kàn ṣe jù kálukú kan ṣe tiẹ̀ ní. ìjọba ẹ̀mí dẹ̀ lágbára ju físíkà ìlọ ibẹ̀ náà ti ń dá sẹ̀rí àfọ́pọ̀lọpọ̀ nínú ìjọba ẹ̀mí. ẹ bá ti rẹ́ tó yẹ pé àtọ́jú oorun náà ti fún ní wíṣíà wọ́n fún ní wíṣíà lójú oorun gẹ́gẹ́ bí ẹ̀bùn gbà tó dójú ayé wọ́n bá ra wíṣíà gbà tí ẹ̀sìn kò lè gbẹ́sẹ̀ mọ́. nígbà tẹ́sẹ̀ ò lè lọ mọ́. bẹ́ẹ̀ni kábíyèsí Ọlọ́run ojú oorun náà ti ká lọ́rẹ̀ wíṣíà bóyá nìkan gbọ́ mi bóyá wọ́n ti ká lọ́rẹ̀ kó sí lójú oorun sí ó dẹ̀ sì káwọ́ gbénú wọn ní kó máa wò wọ́n ní kó ka sáàmù lásán oní àwọn wòlíì yẹn tún dé wọ́n bẹ̀rẹ̀ sí èwo ní kí máa ka sáàmù anyway Ọlọ́run má jẹ́ ó pẹ́ kó tó yí ẹ bó ṣe rí nìyẹn. kábíyèsí Ọlọ́run tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o pàápàá jùlọ ẹ̀yin abiyamọ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Prophet Tèmítọ́pẹ́ Solomon gbogbo ẹni tó fẹ́ kí ọmọ òun kó túbọ̀ kóhun túbọ̀ fẹsẹ̀ kóhun jókòó kóhun jẹun ọmọ ẹ fọ̀rọ̀ lọ bàbá yìí kí wọ́n gbàdúrà fún yín lórí ọ̀rọ̀ ọmọ béèrè ìtọ́ni ohun tó yẹ kó o ṣe gbèsè yẹ tó yẹ kó o gbé òbímọ mẹ́ta wọ́n ti kákò ẹyọ kan ó dẹ̀ sì ń wò màmá ẹ máa wò ṣé o mọ̀ kan fẹ́ sọ ẹ́ dàgbà lẹ́nu òbímọ méjì wọ́n ti mú kan lọ wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ ni olè ajẹnirun wọ́n lọ ka Jeremiah 50 verse 11 lọ ka olè tó fẹ́ gba ohun ìní ẹ tó fẹ́ kú ẹ ó mú ẹ díẹ̀díẹ̀ ni o má jẹ́ kó kú ẹ tán kó tó mọ̀ pé wọ́n ti já ẹ sí òkú àwọn kòkòrò kan wà tó yẹ pé a máa jẹni díẹ̀díẹ̀ nígbà tó bá jẹni tán ní ènìyàn tó discover wípé àṣé wọ́n ti já òun sí òkú. lágbára Ọlọ́run a nílò òwò ayé o Ọlọ́run ò ní fọmọ torí ọmọ láṣọ wa o ọmọ lẹwà wa ọba òkè ò ní jẹ́ kí ayé kó faṣọ wà wá ya lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Prophet Solomon Tèmítọ́pẹ́ lórí ọ̀rọ̀ ohunkóhun tẹ́ ẹ fẹ́ fi lọ wọ́n lórí àwọn ọmọ yín ó sì dá mi lójú pé Ọlọ́run wọn yóò dá wa lóhùn láṣẹ Èdùmàrè wọ́n sì ní a sọ fún yín pé láìpẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìsìn fún àwọn ọ̀dọ́ nínú ìjọ wọn bó bá ṣe máa jẹ́ ẹ máa gbọ́ wọ́n á máa ṣe àwọn àkànṣe ẹ̀sìn fún àwọn ọ̀dọ́ pàápàá àwọn ọ̀dọ́ tí àwọn ògo òní ògo ọ̀la
ayé ò lò yẹn mọ́, ògo òsínyìí la fẹ́ òdìgbà ká. gbogbo àwọn tó fẹ́ kọ́ ọmọ wọn dìde ó ní àwọn ìgbésẹ̀ téèyàn gbé, ọmọ ẹ ti dìde ó ní ìgbésẹ̀ tí wàá gbé tógo yẹn máa fi máa tàn, torí àwọn kan wà lókè tán já níbọ̀ o. Bẹ́ẹ̀ ni kó ṣe gbogbo ẹni tó wà lókè ló jẹ́ èèyàn o, ẹranko wà ń bẹ̀ o, má jẹ́ kán poró sọmọ ẹ lára, kán pamọ́ ẹ lọ́wọ́ o. Ó ní ìgbésẹ̀ téèyàn gbé, gbogbo ẹ̀ la fẹ́ gbé kalẹ̀ láìpẹ́. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí, títí ìgbà míì tẹ́ ẹ tún bá wọn pàdé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà lẹ ti ń rí yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀, yóò sì dára fún gbogbo wa. ọmọ wa kò ní kú lójú wa o, àní mọ sàárì ọmọ bó ti wù ká pẹ́ láyé tó, lórúkọ Jésù. Ó dàbọ̀.